kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, akí ó gbẹ̀lú ìfẹ̀tà Ọlọ́run káàkiri àgbáláyé pátápátá, ipò tẹ́fí wo nìfọ́, tẹ́fí wo ní di láṣẹ lọ́wọ́ Olódùmarè, láṣẹ lọ́wọ́ Ifá. Fọ́nrán kan ni mo mú wá lórí ọ̀rọ̀ Mùfùtí ẹlẹ́nu jàwàlà. Gbogbo ayé wá gbà lọ́wọ́ Mùfùtí o, ẹ má jẹ́ ó bugi jẹ. Kó má jẹ́ gbígbà tí ó bá bugi jẹ, lẹ́sẹ̀ mọ́ jáde, ẹ ṣàkíyèsí. Pàápàá jùlọ, ẹ̀yin tó ń jẹ́ Mùsùlùmí ẹgbẹ́ yín. Torí a ṣẹ̀ ń rí tẹ́ẹ̀ ń jáde nísìnyí pé táwọn kan jẹ́ pé ọ̀tọ̀ Mùsùlùmí tí wọ́n o, ọ̀tọ̀ Mùsùlùmí tí wá o. Ṣùgbọ́n ìpè tí wọ́n ń pè é pẹ̀lú ọkọ̀ gbogbo Mùsùlùmí ni. Ìpè táwọn Mùfùtí níbi ojúlàdé yìí àti olóyèmí àwọn ń wo gan àti arìngìnìngìnì wọjà wọ́n ń pèpè yìí lórúkọ gbogbo Mùsùlùmí ni. Ẹ rí i pé bí oṣù mélòó sẹ́yìn wọ́n pèpè sàríà tí gómìnà wọn tiwa náà tó táwọn náà tó bá wọn wò pé àbá lè ṣe kinní kan àbá lè ṣe kinní kan wọ́n yẹ pé sàríà. Ìpè sàríà ń ló mú débi ọ̀rọ̀ tó sọ yìí. Mùfùtí wá wà ní ìsìn ìwà sọ fún gbogbo ayé wípé sàríà o dandan ní káwọn ó ṣe o, torí pé nínú òfin Nàìjíríà oníṣẹ̀ṣe ní kóòtù tiwọn, Kírísítẹ́nì ní kóòtù tiwọn, àwọn Mùsùlùmí kan láwọ̀ sí ní kóòtù. Ẹ wò owó nílò nípìn láti ń gbọ́pọ̀n ẹ lọ́fà àwọn ìtàbùn tá ti dùn. Èyí mọ́jọ́ tó níṣẹ̀ṣe ní kóòtù ní Nàìjíríà tí Kírísítẹ́nì ní kóòtù o, torí èyí làwọn ṣe ní kóòtù tiwọn yóò àdàkọ kóòtù Kírísítẹ́nì àti oníṣẹ̀ṣe yóò dàpọ̀ ẹ̀ fún wa, ẹ jẹ́ á gbọ́. Wọ́n bi adájọ́ àgbà léèrè láyé Arẹ́gbẹ́ lóṣogbo mẹ́wọ́n ti bi léèrè wípé wáyé àbí kóòtù àwọn oníṣẹ̀ṣe rè títa Kírísítẹ́nì rè ti májísírèètì àbí kankan títa àwọn Mùsùlùmí kan kí ni adájọ́ àgbà sọ ó ní kò sí. Ṣé ń gbọ́ ó ní wọ́n sọ pé láyé Arẹ́gbẹ́ lọ́sùn wọ́n ipa àwọn béèrè pé kóòtù àwọn oníṣẹ̀ṣe rè tàwọn Kírísítẹ́nì rè títa àwọn Mùsùlùmí kọ́ múlájọ́ wà pé kò sí tàwọn Mùsùlùmí ó ní májísírèètì àbí yẹn kan ní tàwọn Kírísítẹ́nì. Jọ èmi ò mọ díẹ̀ mi ìmọ̀ púpọ̀ nípa òfin bọ̀ kóòtù wo ni àpíkọ̀tù wo làwọn oníṣẹ̀ṣe ni o. Ṣé ẹ gbọ́ kóòtù tí ń pè ní kóòtù àwọn Kírísítẹ́nì o. Ṣé ẹ̀ pé táwọn wọn bá fẹ́ ṣègbéyàwó wọ́n lọ sí rẹ́gísírì ní court wedding wọ́n lọ sọ ọkùnrin àti obìnrin papọ̀ nílànà ìbámu lábẹ́ òfin. Ẹ wá bí Mùsùlùmí ti máa ń ronú bí ogun ìtàn sọ di Christian court nù o. Ṣé tẹ́ bá fi òfin sọ yẹn papọ̀ ṣé ọ̀rọ̀ gákágáká àwọn sọ ń bẹ̀ sọ̀rọ̀ ẹnìkan lọ báyàwó ẹnìkan sùn ẹlùlẹ́gba mọ́kànlá àwọn sọ ń bẹ̀ sọ̀rọ̀ obìnrin kan ṣe sì ẹsọ́ ló kò paná sọ ń bẹ̀. Lófin tí Nàìjíríà ti ń lò tipẹ́tipẹ́ ó dáa. Ṣé kóòtù tó ti lọ ṣe sora wọn pọ̀ yìí lábẹ́ òfin yìí ṣé Kìrìsìtẹ́nì nìkan ni ó ń lọ sí court wedding ni? Ṣé Kìrìsìtẹ́nì nìkan ló ń lọ bẹ̀? Ṣé Mùsùlùmí ò sí court wedding? Ok, ẹ jẹ́ wá fún yín láǹfààní rẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ travel ní ìsìn fẹ́ lọ pẹ̀lú family wọ́n ní kí lọ mú court certificate tó wedding certificate yẹn tẹ́gbà court yẹn wọ́n ní kí lọ mú wá. Mùsùlùmí ló ń gbà, Kìrìsìtẹ́nì ló ń gbà, tó wájú ṣẹ̀ṣẹ̀ náà bóyá fẹ́ mú yàwó ẹ̀ travel àbí yẹn kan àbó onílò ẹ̀bí kan wọ́n lè lọ mú wedding certificate ẹ̀ mú lọ ti ṣe processing láti travel out. In tí ó wà lábẹ́ òfin tí ogun àjọ ń jàǹfààní ẹ̀ ó wá privatize ẹ̀ fún Kìrìsìtẹ́nì kan sìn ń pé tá à ń ṣe court wedding Kìrìsìtẹ́nì lónìí. Ṣé ẹjọ́ ẹ̀mú tó ń ṣẹ̀ṣẹ̀ o bóyá tradition wẹ̀ àbí àpíkọ̀tù ohun tó ń ṣẹ̀ṣẹ̀ ok àpíkọ̀tù ohun tó ń ṣẹ̀ṣẹ̀ torí mi ò tiẹ̀ mọ̀ àlọ́kùnrin yìí ronú. Ẹdùn nígbà tán gbé western education dé ìgbà tán gbé western education dé ó yẹ kẹ́yìn Mùsùlùmí ó yẹ kẹ́lẹ́ kàwé gan ni ó yẹ kẹ́lẹ́ kàwé. Ṣùgbọ́n ní ìsìn mo mọ̀ kó ti wà lára tẹ́yìn Mùsùlùmí tẹ́ ẹ fi yan gan ẹ mọ̀ gbọ́ dọ́kítọ́rù professor Ali kìíní kan
tó fẹ́ sọ ààrẹ kínní kan ẹ fi yan gan. ṣé Arabic school lẹ́ti gba gbogbo professor tẹ́ ń gbà kẹ́kiri o gbogbo doctor tẹ́ ń gbà kì í sí Arabic school lẹ́ti gbà ó kẹ́yẹ kẹ́yìn lọ kéwu ni kẹ́mọ́ tiẹ̀ lọ sí kẹ́mọ́ tiẹ̀ kàwé rárá. a ti fẹ́ privatize registry court wedding a ti fẹ́ privatize fáwọn Christian àbí bọ́n kínní yẹn ẹjọ́ ń jàǹfààní ẹ̀ ni. mo fún àbẹ̀lẹ̀ yín pé ó dáa gbogbo àwọn western school western education táwọn Christian gbé wá àwọn Catholic school Catholic nìkan tí táyé pé ìgbà yẹn ẹ̀yin mùsùlùmí la gidi pẹ̀ ní kàwé ìgbà tó yá ẹ̀yin náà padà lọ ń kàwé wá ìtẹ́ ṣe lọ. kẹ́kẹ́lẹ́ ní nípìn bẹ́ẹ̀ ni kẹ́kẹ́lẹ́ ní nípìn bẹ́ẹ̀ ni wá ìtẹ́ ṣe lọ. tí wọ́n bá bẹ̀rẹ̀ ṣàríà tiẹ̀ ní ìsìn báyìí tó bá bẹ̀rẹ̀ ṣàríà tiẹ̀ torí tó fẹ́ fi ra yẹn nítorí ẹ̀mí fi ra wọn ò jọra wọn ṣùgbọ́n káwá nìkan kan náà ni tó bá bẹ̀rẹ̀ ṣàríà tiẹ̀ ọ̀nà wo ló ń ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbà nípìn inú ṣàríà wọn tí òfin ní polisi ẹ̀sìn la ọ̀nà wo Kìrìsìtẹ́nì fẹ́ gbà nípìn inú ní kìí ṣe pín gan mo fẹ́ sọ jẹ àǹfààní oore wo ni Kìrìsìtẹ́nì fẹ́ jẹ nínú ṣàríà tẹ́yìn ṣeun ẹ lè wà àwọn lẹbi tá ti ń ṣe ṣàríà káàtì ẹ gbà pé court wedding Christian lónìí àbí pé Christian ni mo gbà fún ọpọ́n lónìí ṣùgbọ́n ẹ̀yin mùsùlùmí náà jẹ àǹfààní ẹ̀ tí wọ́n fẹ́ travel out ẹ mú wedding certificate lọ fi travel out gbóhùn ti fẹ́ sákò Nàìjíríà tán ó yá wá jẹ́ ká lọ sí north tí wọ́n ti ń lo sharia court kí lẹ́yìn fi ṣe ń bẹ̀ táyì dàsìkò àwẹ̀ ẹ bọ́ gbòòrò ẹ̀mọ̀ lóògùn Christian kí wọ́n jẹun kí lẹ́ fi ṣe ọmọ kan bú mọ̀ọ́mọ̀ Deborah ẹlẹ́kọ̀ọ́ páyẹsún ìyá kan jókòó sórí Kùránì ẹlẹ́kọ̀ọ́ páyẹsún nítorí ìṣẹ̀lẹ̀ àyín ṣe kọ́nù. ètò ìwà pè ní ti mùsùlùmí tẹ́ pé Kìrìsìtẹ́nì tẹ́ ní Kìrìsìtẹ́nì ló gbé court wedding wọnú òfin Nàìjíríà ẹ sọ palára kan tó ti fún ẹ̀yin àwùjọ mùsùlùmí torí tó ta pé tó bá claim pé bọ́n ṣe sọyàn pọ̀ ní kóòtù doctrine is Christian ni doctrine is Christian àǹfààní ibẹ̀ ló fà á tíjọba fi gbà á wọlé àbí ibi tó ti gba tí wọlé ní northern part àǹfààní wo ló ṣe fún wọn bẹ̀ ju pé ẹ kàn ń pa àwọn èèyàn lọ àǹfààní tí ṣẹ̀ríà ṣe ní bandits ara àṣeyọrí ṣẹ̀ríà ni mọ́lẹ̀ gbọ́dọ̀ kàwé Boko Haram ara àṣeyọrí ṣẹ̀ríà ní Boko Haram bẹ́ẹ̀ pọ́nà tó so òye sọkúsọ ló sọ tó àǹfààní kan tí ibi tí wọ́n ti ń lo ṣẹ̀ríà tó ṣe fún wọn èmi sì lè ka àlébù mẹ́wàá níbi tó ti ń lo ṣẹ̀ríà tó ti fẹ́ báyé wọn jẹ́ ọdún ìsọkúsọ ló sọ tó ní pé oníṣẹ̀ṣe ní kóòtù tiẹ̀ Christian ní kóòtù tiẹ̀ mùsùlùmí kan ní òtí ní kóòtù irọ́ ló pa o ṣùgbọ́n mo tún lọ yẹ lórí ẹ̀ torí tẹ́ ẹ̀ ń sọ káàkiri àárín ara yín nù ẹ jẹ́ ń gbọ́ síwájú. ẹ tí wọ́n ń béèrè gómìnà tí ń béèrè ní àtúndé òfin sí ò béèrè ẹbí everybody léèrè òsì lọ́ọ̀yà náà tó bá mọ̀ nípa òfin yóò tọ́kọ̀ òfin yóò sọ pé àìbéèrè wa ni tó bá wá dípa wá béèrè ọ̀nàrẹ́bù kan wá takò wá ní house ó tún jẹ ipò kankan mọ́ tí ó tó ọ̀nàrẹ́bù èyí tó sì jẹ ìyóò sì dàrú bó ṣe gómìnà kò ní kú òbí tọ́wọ́ àwọn èyí tí sì ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò bàjẹ́ tó bá wá fẹ́ kọ́ ṣẹlẹ̀. ọ̀nàrẹ́bù tó bá takò ṣẹ̀ríà àbí gómìnà tó bá takò ṣẹ̀ríà ó lọ́pọlọ ni tó ti rí ibi tó ti lo ṣẹ̀ríà ó ti rí yàn tẹ́ ti fi ṣẹ̀ríà pa nígbà tẹ́wàá tí lo ṣẹ̀ríà lẹ̀ Yorùbá tílẹ̀ Yorùbá ń tò tẹ́gbà tẹ́ ń pẹ̀lú go ṣẹ̀ríà tẹ́ ń pẹ̀lú gbogbo ọmọ tí ṣẹ̀ríà bí bandits Boko Haram terrorists naisati tí wọ́n tẹ̀ tí ṣẹ̀ríà yín bí táàrí táwa ń takò tó wáyé pé ọ̀nàrẹ́bù kan kò gbúdọ̀ takò ọ̀nàrẹ́bù torí ẹ̀ bá pé yóò takò gómìnà tó bá sọ̀pọ̀ tí ọ̀dẹ̀ ọ̀pọ̀nù bíi tí èèyàn gidi tó bá rí nǹkan tí ó dà lùrú yóò takò náà ni ṣégbà tẹ́ ẹ̀ tí ìgbésẹ̀ rí ẹ̀fọ́ yín dé ṣé àlọ́ àlàáfíà
ṣáà ìrọ̀rùn òsì bá wà nílẹ̀ Yorùbá ni tó nígbà tó wá fún gbèsè àlè wa lórí Ọlọ́run yọ wá lọ́wọ́ àwa gbésùmọ̀ mí o. àwọn afẹ́ kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́fẹ́ káyé rí ọmọ dá ipò rí ọmọ pọ̀ sí bó ṣe gómìnà bó ṣe ọ̀nàrẹ́bù bó ṣe lọ́ọ̀yà bó ṣe ẹni tó rí ọ jẹ́ dáadáa rí ọmọ pọ̀ sí mọ́tàkó ìfẹ́ Ọlọ́run wọ́n ti gé tẹ́lẹ̀ mọ́tàkó ìtọ́lọ́ yọ̀ǹda fún wa orí ọ̀fẹ́ tíá àti lè ṣàdáyanrí Christian pẹ̀lú kóòtù ẹ̀ a lè ṣàdáyanrí oníṣẹ̀ṣe pẹ̀lú kóòtù ẹ̀ sí kò wáyé wọ́n ṣàdáyanrí ìtawà àwọn àjẹ́ bí ìwé èrè àbí ó sì lóyè rí pé mùsùlùmí kan orí ẹ̀ lè pé ó lè gbọ́n tí mò ń ó lè ṣe ó lè fáwọn ní kóòtù wọ́n ti fún oníṣẹ̀ṣe kóòtù wọ́n ti fún Christian kóòtù ó ní sáwọn wá jẹ́ bí ìwé rẹ̀ pẹ̀lú tó ń sọ yìí kí wọ́n pè yín kò sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ lórí pípé náà ọ̀rọ̀ tó pé náà ni kì í sọ̀rọ̀ lórí pípé kóòtù wo náà fún ṣẹ̀ṣẹ̀ kóòtù wo náà fún Christian kóòtù wo náà fún ṣẹ̀ṣẹ̀ kóòtù wo náà fún Christian òfin wọn Christian ń lò tó fi ń pa yín lára òfin wo ni ó wà ní òfin tẹ́ pé ń ṣẹ̀ṣẹ̀ ló lò tó fi ń pa yín lára àfòfin tí ò sí ní òfin tẹ́ mú wá tẹ́ ń lọ wàrà yín tẹ́ fi ń pa gbogbo ayé lára bí òye sínú òfin yẹn ẹ fi ń pa gbogbo ayé lára ìròyìn pípé ẹ fi ń pa gbogbo ayé lára ni àbí sọ wà ní òfin pé kẹfẹ́ pè nu ẹ wá gbé máìkì síta èyí ìsọtí ìta gbangba wá sí ìta gbangba ẹ̀yin tẹ́yìn ṣe ẹ fi ń pa gbogbo ayé lára ni àìsùn làrá tí olùkọ́ dírì kò sínú òfin ẹ fi ń pa gbogbo ayé lára ni òun ò tí ì fún láyè gẹ tí ń pa gbogbo ayé lára kó wá dákọ nǹkan kan tó yẹ pé ó wá wà ní ìṣẹ̀ṣe yẹn táyé pé táwọn àti pa àríwá ìwọ̀n fi ń pa gbogbo ayé lára ni kó wá sọ bí tán tẹ̀ tí wá fún wa láyè ní òfin gan ipe ibi tí a ti ń ṣòfin ó ń ṣẹ̀ṣe ni kó dákọ kóòtù tó ń ṣẹ̀ṣe ti ń dájọ́ táyé pé ó ń ṣẹ̀ṣe bóyá babaláwo ni ó dájọ́ bẹ́ẹ̀ ni àbí ìyá lóríṣà àbí ìyá nífa ní dájọ́ bẹ́ẹ̀ kó sọ kóòtù kan fún wa táyé pé àwọn pásítọ̀ ní dájọ́ ń bẹ o Bíbélì bó sì fi dájọ́ torí sẹ́rí àtẹ̀yìn fẹ́ gbé wá yìí kùránì ẹ̀ mọ̀ dájọ́ kó wá sọ kóòtù tó ní dájọ́ fún wa láti inú Bíbélì yé ń gbọ́ tán. wí iye kó náà máa yarí ẹgbẹ́ tí bá ń bẹ lórí ìjọba tí a bá gbé síwájú rẹ̀ tó bá takò àwọn tí ń bẹ ń bi ẹgbẹ́ òun tí wọn bá kó ń bẹ wọn àtún jẹ́ èèyàn mọ́ ẹgbẹ́ òun tún jẹ́ èèyàn mọ́ àfi táwọn tó takò ń bá kó wọn a lè máa jẹ́ èèyàn bí ó ṣe rí nù ẹ sọ pé tabbati yada hadi lahabi wa tabba kìí bá àti ni ma hagna anhu maluhu wa ma kasaba sayasla naran dhata lahab wa imra'atuhu hammalatal hatab fi jidiha hablum min masad aya yìí lọ́lọ́run fi dé pẹ̀lú ẹ̀tọ́ dánrú ẹ̀wò tó fẹ́ di grace ànábì wa Muhammad sallam ìtawà náà ṣe kàyé orí mímbàrí mo ti kà mímbàrí tó yẹ pé aṣọ fọlọ́run lọ́jọ́ kan yìí pé àwọn aráàlú ń dà láàmú ká bá wọn tọrọ àwọn òsì tó ń kẹ́kẹ́ wọn bẹ̀tù Ọlọ́run ló ní mímbàrí ìwọ Ọlọ́run lọ ní mọ́sálásì àtọ̀rọ̀dẹ̀ rẹ̀ fún wa lójú kí ilẹ̀ owó tó sùn ilẹ̀ òsìsù tó jò fi bẹ̀rẹ̀ sí máa rọ̀ ó sì rọ̀ lọ ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ kan rọ̀ lọ́jọ́ lásán tó rọ̀ níjọ́ kejì ó tó rọ̀ níjọ́ kẹta aráṣẹ ọ̀rọ̀ àwọn èèyàn ọba tó gba àdúrà jọun ètò ìmọ̀wé náà yọ gbà àmọ́ ẹni tí ọba takò wa ayé rẹ̀ ọmọ dáa subhana rabbika rabbil izzati amma. ṣe é gbọ́ wọ́n pè ọ́ lólè ó tún gbẹmọ náà jó ó wá ní gbogbo àwọn tó wá takà wọn lórí sẹ̀ríà kọ̀ọ̀tù táwọn fẹ́ gbé wá ó wá fìpè lẹ̀ nígbà tí ó ti wá ń mépè wá ó ti wá lọ mú láti inú ìwé òfin sẹ̀ríà àwọn Kùránì ó ní tabbati yada ǹjọ́ tábà tẹ̀fẹ́ gba òfin lọ́wọ́ rẹ̀ gan ní ìsìn báyìí tàbí ká pé abẹ̀rẹ̀ òfin ṣépè tẹ́ mọ̀ fi sìn wá wọnú òfin rẹ̀ gẹ́gẹ́ bí olórí ẹ̀sìn tíwọ̀ jẹ́ ìwé òfin ẹ̀sìn yín èpè tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwé òfin ẹ̀sìn tó fẹ́ kí gbogbo ayé gbà lọ́wọ́ yín ṣépè tó fẹ́ kí gbogbo ayé gbà lọ́wọ́ yín ni ń tabbati yada kọ tàbátí ọkọ ni àbí tàbátí kọ́ kíláàsì ẹ̀yin sì nǹkan ọmọ jọ èèyàn kọ́ ọmọ fún fẹ́yìn nígbà yẹn bá ṣe fídọ́ọ̀mù wòlímọ̀ fọmọ tẹ́ọ́rìsì lẹ́tà padà fún bí ẹ̀ èèyàn bá ní ẹ̀kọ́ ọmọ ń kéwú nígbà tí àbídọ́mọ padà fún fọ́dọ̀ òbí rẹ̀ tẹ́ọ́rìsì lẹ́tà padà fún bí ṣé n tẹ́ ń pe gbogbo ayé sí ni àti tilẹ̀ Haúsá la rí tà ń pariwo táwọn ilé fẹ́yìn náà ní láyé ń bí sẹ́ni ṣe tilẹ̀ Haúsá lọ ẹ wá fún èpè ràbàdì tí ń ṣẹ́ láti inú ìwé aláwo wọn ní tí yóò pè bóde o Olódùmarè ti wá
kò sínú odúfà nǹkan tó lódùmarè tí wá ti ṣépè o ṣùgbọ́n ní ìwé àláwò yín inú òfin tẹ́ ká lò làláwò yín ti ń jókòó jáde yìí táwọn pàlà òyìn lélẹ́pẹ́ ẹnì lọ́nu àwọ̀ wá bí láti sọ táàrí à ń wá àpẹẹlẹ rí ni ní mi sì dùn pé ẹnu ara yín ọ̀kan lára yín náà lẹ ti gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ yìí ẹnu ọ̀kan lára yín ni ṣé kọ́ tó wọlé ṣé kò ní wọlé kò lè rí ìgbẹ́ inú mi sì dùn pé ọ̀kan lára yín tó jẹ́ kan pàtàkì lára àwọn àáfàá tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ló sọ̀rọ̀ yìí ó náà gbogbo yín sì ti ń gbọ́ nílẹ̀ Yorùbá ogun tí ó mú wa ìṣòro tí ó mú wa tí wàá fi jẹ́ pé sẹ̀rí akọ̀ọ̀tù láàánú tí ó ti bá yanjú Olódùmarè òní jó ṣẹlẹ̀ sí wa mo sì mọ̀ pé láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ àwọn alálẹ̀ gbogbo èrò tẹ́ ń gbà láti fún sẹ̀rí àdandan wọn ọmọ Yorùbá lórí Olódùmarè òní jó kó bá sí mu ṣe mo kí ogun ẹ̀yin tẹ́wọ́n mi káàkiri àgbáyé kó jẹ́ fún gómìnà ìfọ̀ ìtẹ́jú gómìnà ìdí láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ọ̀fà mo kí wa gbóníyàn dàpọ̀rú ẹ̀làbọ̀yẹ̀ bọ́ ṣiṣẹ́